محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماهم بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صلى الله عليه وسلم ذلك مثلهم في التوراة صلى الله عليه وسلم ومثلهم في الإنجيل صلى الله عليه وسلم كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. صلى الله عليه وسلم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن ربه صلى الله عليه وسلم ولو أنهم إذ ظلموا أنفسهم النبي محمد صلى الله جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول الله عليه لوجدوا الله توابا رحيما. ولو أنهم إذ ظلموا أنفسهم ní dédé àkókò yìí ní ìlú Nàìjíríà à ń bẹ ní aago mọ́kànlá ó lé ní ìṣẹ́jú díẹ̀. Ní Dubai wọ́n ti máa bẹ ní aago méjìlá ó lé ní àmọye ìṣẹ́jú àbí kí wọ́n bẹ láago kan. Ní Saudi àwọn náà wọ́n ti sọdá sí ọjọ́ bí Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Ní Cairo àwọn náà wọ́n ti máa kíra wọn báyìí pé a kú ọjọ́ bí Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Àti òru ọjọ́ bí àti ọjọ́ bí gẹ́gẹ́ kò sí kan náà tó kéré. Gbogbo ẹni bá ní tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ní dédé àsìkò yìí dákun jẹ́ kí àsàlátù rẹ̀ jẹ́ kó pọ̀. sallallahu alayhi wa sallam. Wàláwó ولو أنهم إذ ظلموا أنفسهم Ọlọ́run ní lẹ́yìn ìgbà tẹ́ bá ṣàbùsí ara yín tán. ولو أنهم إذ ظلموا أنفسهم Lẹ́yìn ìgbà tẹ́ bá fi ọwọ́ ọ̀ra yín fa ìfàkúfà sí. ولو أنهم إذ ظلموا أنفسهم Lẹ́yìn ìgbà tẹ́ bá fojú di tí ò yẹ kẹ́ fojú di tán. ولو أنهم إذ ظلموا أنفسهم Wọ́n ti ń ṣe ẹlòmíì ayé kọ́ àná rẹ̀ ní í ṣe lónìí. إذ ظلموا أنفسهم Ẹlòmíì àná rẹ̀ wá kọ́ ní í ṣe àfojúdi ní í ṣe. إذ ظلموا أنفسهم Gbogbo nǹkan ní òtó nǹkan lójú ẹlòmíì òun láyé rẹ̀ fi bàjẹ́. Ọlọ́wà ní tẹ́ bá ti wá fojú di gbogbo ẹ̀ tán. جاءوك فاستغفروا الله Ọlọ́run ní tẹ́ bá sáré lọ bá ànábì ó sì gbà yín. جاءوك فاستغفروا الله Ọlọ́run ní tẹ́ bá sunkún lọ́dọ̀ ànábì ẹgbẹ́ ní jáde kúrò lọ́dọ̀ rẹ̀. جاءوك فاستغفروا الله Ọlọ́run ní tẹ́ bá lulẹ̀ lọ́dọ̀ ànábì borí kúrò lọ́dọ̀ ànábì ni. جاءوك فاستغفروا الله Èyí tí tọ́lọ́run sọ pé káwá bóun sòsé nítorí wípé pírẹ́sidẹ́ǹtì ò ṣe bá sòsé جاءوك ó ní àkàsọ̀ dọ́dọ̀ rẹ̀ ni. إن شاء الله àkàsọ̀ wa sọ́dọ̀ Ọlọ́run lànàbí wa Muhammad. صلى الله عليه وسلم جاءوك فاستغفروا الله alẹ́ òní yìí kì í ṣe ordinary night. bó ti ń jẹ́ night lọ́dọ̀ wa ń jẹ́ day lọ́dọ̀ àwọn kan kódà lọ́dọ̀ àwọn kan ń jẹ́ afternoon
àti náìtì òru tá a bí ànábì sallallahu alayhi wa àti dé rẹ̀ àti afternoon rẹ̀ kò sí kan nú ẹ̀ tá a lè fojú di. ja'uka fastaghfirullaha. gbogbo àwọn tá a ti ń darapọ̀ mọ́ ètò yìí ẹ máa ṣí ẹ̀ rẹ̀ ìyá àlùbáríkà Mọ́ráyọ̀ Adébánjọ kò ní bàjẹ́ fún yín. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا àwọn الله. àtòrí Facebook ẹ máa ṣí ẹ̀ rẹ̀ àwọn àtòrí Instagram ẹ máa ṣí ẹ̀ rẹ̀. جاءوك فاستغفروا ẹ الله. pe àwọn èèyàn wá sínú ọkọ̀ ànábì Muhammad. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله. ta ní àtàfẹ́kà lónìí ó kọjá orin lásán ó kọjá ọ̀rọ̀ lásán ó kọjá akéwú lásán àṣẹ ní ń gbénu rẹ̀ lánàá àṣẹ ní ń gbénu rẹ̀ lónìí. ọlọ́run ní fastaghfirullah فاستغفروا الله tẹ́ bá wọ ọlọ́run láforíjì látara ànábì yín foríjì yín o. واستغفر لهم الرسول. ànábì ní ó wá bá yín bí ọlọ́run ànábì sọ nù kan nù ọ̀rọ̀ rẹ̀ wípé ààyè mi wúlò fún yín òkú mi náà wúlò fún yín. àwọn sábẹ́ wá ní lọ́nà wo ànábì ní ọlọ́run ó mọ̀ ti jú ààyè mi mọ́ yín lára. واستغفر لهم الرسول. tí n bá wá kúrò láàrin yín ọlọ́run ó tún máa wá ti jú wípé ọmọ lẹ́yìn ànábì ní yín. الله عليه mi ò sí وسلم. láàrin yín mọ́ ọlọ́run ó sì máa ti jú èmi tí mi ò sí láàrin yín mọ́ ní tara tí mo ń bẹ láàrin yín lẹ́mìí. واستغفر لهم الرسول. dákun bọ́lọ̀ ń bá ní kásàlátù rẹ̀ ṣe kò ń gẹ̀ táwọn mọ̀láìkà lónìí ó kú oríire. واستغفر لهم الرسول. àwa mùsùlùmí alẹ́ púpọ̀ níbi ìṣàsàlátù fún ànábì. صلى الله عليه وسلم. iṣẹ́ kan ṣoṣo tọ́lọ́run lóhun gbà àtàwọn mọ̀láìkà ó náà làsàlátù. صلى الله عليه وسلم. ọlọ́run ò bá wa kírun kò bá wa gbàwẹ̀ kò yọ zaka kò ṣe hajj à ń gbà tó débi. إن الله وملائكته يصلون على النبي. ó wá jàmáà àsìbíwọ̀ bí ẹ pé àwọn jàmáà tí wọ́n bá ti darapọ̀ pé. إن الله وملائكته يصلون على النبي. ta ní àtòní yìí má jẹ́ kí wọ́n kà lẹ́yìn rẹ̀ jẹ́ kí wọ́n kà sí يصلون ọdún. على النبي. tó o bá lọ kàwó láàkú tó o bá sùn nílé tó o fetí gbọ́ ta ní à ó sun owó ná. يصلون على النبي. kódà bí a bá lọ mólídìí àwọn bàbá wa tàná tí àwọn àṣẹ́kù bọ̀ wọ́n sì wà lórílẹ̀ táwọn náà ń ṣe bẹ́ẹ̀ o bí wọn ò bá sì ka ta ní àwọn ò tí ì ṣe mólídìí. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. wọ́n sọ méjì táṣẹ fi wọbẹ̀ tó kọjá wípé wọ́n ti fi bí ọlọ́run wọ́n sì ti fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti wá mọ̀ ọ́n. واستغفر لهم الرسول. ẹ mọ̀ pé àwọn orúkọ kan bẹ tó bá ti fi pè ọ́ lákọ̀ọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ó ti wá mọ̀ yìí pé orúkọ rẹ ni. wọ́n ti fi pe ànábì dáadáa ànábì tí wọ́n mọ̀ pé èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. واستغفر لهم الرسول. gbogbo ẹni tó gbé ẹkún wá sórí ètò yìí lágbára ọlọ́run à ní gbé ẹkún náà kúrò lórí ètò yìí. واستغفر لهم الرسول. gbogbo ẹni tí ń wo rẹ̀ wípé ibo ọlọ́run ó gbé ọ̀rọ̀ mi kà ọlọ́run ó gbé ọ̀rọ̀ rẹ̀ kàbí. واستغفر لهم الرسول. gbogbo ẹni tí ń wo rẹ̀ níwò wípé ọlọ́run tọ́ mi sọ́nà ọlọ́run ó tọ́ ọ sọ́nà. واستغفر لهم الرسول. gbogbo ẹni tí ẹ̀ṣẹ̀ ò jẹ́ kó rí àánú gbà ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ jì. واستغفر لهم الرسول. gbogbo ẹni tí àfọwọ́fà ò jẹ́ káyé rẹ̀ lójútùú ayé rẹ̀ ó lójútùú lónìí. واستغفر لهم الرسول. nítorí ọ̀pọ̀lọpọ̀ wa àfọwọ́fà pọ̀ nú ọ̀wọ̀ gbéṣẹ́ ayé wa tá a kàn wò pé wọ́n ń ṣe wá ní ìyá kan ní bàbá kan ní àwọn ìyá kan ti sùn lọ. lórí àwọn gẹ́gẹ́ fún aláwọ̀ míì ó ti mú mílò ó ti mú bọ́ǹfìtà kò rántí àti ṣàṣìyàn mọ́. wọ́n ti ń jẹ àwọn oúnjẹ tára wọn fi ń wúwo ọ̀pọ̀lọpọ̀ àfáà ní ò lè ṣàìsùn mọ́ ìwà ṣàfáà nìkan mọ́ àwọn tí wọ́n ń ṣèyàn lóògùn gan mélòó nu wọn ló lè ṣàìsùn mọ́. oníkálukú nísìnyí tèmi tó mi lẹ́rù ní mọ́dìkú ni ta ní àtà fẹ́ bẹ̀rẹ̀ lónìí yìí mo rí báwọn orí Facebook ti ń pera wọn dáadáa masha Allah. إن الله وملائكته يصلون على النبي. àwọn tá à ń bẹ lórí Facebook lọ́wọ́ báyìí 244 يا أيها الذين آمنوا. tá a bá wọ 1 million fún ànábì wàláì kò tó. يا أيها الذين آمنوا. tá a bá wọ 2 million fún ànábì wàláì àwa mùsùlùmí يا pọ̀ jù أيها lọ. الذين آمنوا. èmi ò rí nǹkan kan tí ò ní gbé mùsùlùmí wá sọ́dọ̀ ànábì. يا أيها الذين
الذين ọlọ́run ni mo آمنوا pàṣẹ fún yín ni ẹ máa yòǹbó ànábì dáadáa. صلوا عليه وسلموا تسليما. a bẹ̀rẹ̀ láti ibi tí Maulana Sheikh Ibrahim Inyas الله تعالى láti عنه ibi tí bàbá ti máa ń bẹ̀rẹ̀ rẹ̀ tá a bá ti wọnú oṣù ànábì wa Muhammad صلى الله عليه وسلم. lálaalẹ́ ni bàbá máa ń ka ń ta fẹ́ kà yìí wọ́n wá kà fá tá a fi wọ ọjọ́ kejìlá Rabiul Awwal a bẹ̀rẹ̀ láti ibi bismillahir rahmanir rahim min qabliha fi zilali wa fi mustawda'in haythu yuqsafu al-waraq summa abatta al-bilada la bashar anta la mudiratun wala alaq mutahharun tarkabu as-safina wa qad aljama nasra wa lahu ligaraq wa raditana al-kalili mukita tama àṣẹ Ọlọ́run òun ló wọ inú ara iná tí iná fi kú tó sì ń jó iná tí wọ́n pèsè kalẹ̀ fún ànábì Ibrahim عليه الصلاة والسلام. iná sì ń jó àmọ́ Ọlọ́run ní iná kú iná dẹ̀ ti kú àwọn èèyàn wá ń rí iná ní rí pé iná yìí kò tí ì kú ń jó Ibrahim Ọlọ́run ní iná kan kan ò jó Ibrahim iná ti kú gbogbo ẹni tí iná kan ń jó lábẹ́ aṣọ àfi déédé àsìkò yà fi bí Ọlọ́run kí Ọlọ́run kó pa iná náà. آمين. وردتنا الكليل مكتتما تجول فيه فلست تحترق تنقل من صلب إلى رحم إذا مضى ألم بدا طبق حتى توى بيتك المؤمن من خندق الياء تتنطق وأنت لما ولدت أشرقت الأرض وضاءت بنورك الأفق فنحن في ذلك الضياء وفي النور وسبل الرشاد نحتر اللهم إنا نسألك بجاه الممدوح عندك والمادي أن تعزم الزنا من ذلك النور والضياء والتمل سنوى يونيكالكوا وأنت هدينا إلى سبيل رشاد آمين أشامل بتا آمين 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 يا مصطفى صلى الله عليه وسلم. يا مصطفى صلى الله عليه وسلم. يا مصطفى صلى الله عليه وسلم. من قبل نشأة آدم والكون لم تفتح له أقلام صلى الله عليه وسلم. أيوم مخلوق صلى الله عليه سناءك وسلم. بعدما أسنى على أكلاك كلاك صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلاة الفاتحة لمتى بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والكاتم لما سبقنا سولاك بلاك والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والكاتم لما سبقنا سرعك بلاك والهادي إلى صراطك المستقيم وعلى آله ومقدار العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والكاتم لما سبقنا سرعك بلاك والهادي هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. àwọn gbólóhùn tá à ń wí yìí béèyàn bá ń wí
gbogbo ntọ́lọ̀ ń dá pátá wọ́n sì tẹríba Masha Allah Ali. nítorí àsìkò tá a bá ń wí lọ́wọ́ òun ò ní lè gbórí sókè Masha Allah. aṣíwájú ayé aṣíwájú àwọn là ń kì lọ́wọ́ sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run ti ju rẹ̀ máa yé lára sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run fàtà rẹ̀ tàn mọ́lẹ̀ sáyé sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run gbé sípò gíga sallallahu alayhi wa sallam tọ́lọ́run wá já abọ́ lẹ́yìn gíga ọlọ́run gbé ẹlòmíì sípò gíga ó wá já abọ́ lẹ́yìn gíga ẹni ọlọ́run ò jágbe mọ́ rí ọlọ́run jágbe má nábì ní rí àbọ̀ ọlọ́run ò jágbe má nábì rí sallallahu alayhi wa sallam ọlọ́run bàbá nábì sọ̀rọ̀ tọ̀wọ̀ tàpọ́nlé ni gbogbo ìwọ tẹnu rẹ ò tó ọ̀rọ̀ nu ẹbí sọ fún ọlọ́run wípé ọba tó daṣọ àpọ́nlé bo ànábì sallallahu alayhi wa sallam kó daṣọ àpọ́nlé wọ̀wọ́ náà ẹlòmíì kò sí ní tó lè sọ nú ẹbí wọn ò ní gbọ́ tiẹ̀ kò sápọ́nlé lára ẹ̀ kò sí iyì lára ẹ̀ kò sí àlùbáríkà lára ẹ̀ kò sí ìmọ́lẹ̀ lára ẹ̀ ẹni tó ní ìmọ́lẹ̀ lọ́dọ̀ tí ń ṣe Allah ó wá fa náà mọ́lẹ̀ sí ara ànábì sallallahu alayhi wa sallam wá fi àtàrà ànábì yẹn béèrè mọ́lẹ̀ tiẹ̀ náà béèrè àrísìkí béèrè àgbéga béèrè tẹ̀síwájú béèrè àánú lọ́dọ̀ ọlọ́run béèrè gbogbo tí ń jẹ́ oore ayé àti tọ̀run. mata yabdu fi dajil baymi jabinu yẹlu misla misbahi tujal mutawaqqidi faman kana aw man dha yakunu ka'amadi Sallallahu alaihi wasallam. فمن كان أو من ذا يكون كأمد نظاما لحكي أو نكالا لملحد Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. أقو عليه bá a ti ń wọlé òde ẹ̀jẹ̀ á máa ṣí ẹ̀rẹ̀. بالنبوة كاتم ká máa kọ sallallahu alaihi wasallam. من الله برهان ká máa jẹ́ okó lẹ́nu wa Ànábì wa Muhammad. يلو ويشهد ẹ̀jẹ̀ á máa yòǹgbò rẹ̀. وضم الإله اسم النبي إلى اسمه sallallahu ọlọ́wọ́ alayhi ló wa gbé sallam Ànábì wa Muhammad ga. إذا قال في الكموس المؤذن أشهد صلى الله Ànábì wa عليه Muhammad وسلم. pọ̀ létí gbogbo aráyè. صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam وشق له من اسمه ليجله sallallahu Ànábì alayhi wa wa Muhammad sallam tọ́lọ̀ ń fún orúkọ tó wà fún ni ó wà fi gbé e ga. ànábì tọ́lọ̀ ń gbé orúkọ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ orúkọ rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run gbé orúkọ ànábì sẹ́gbẹ̀ẹ́ orúkọ rẹ̀ fadul arishi mahmudun wàhálà muhammadun. خذل عرش محمود وعزى محمد سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله سلام عليك aláfẹ́ ọkọ̀ bàbá wa nàbí. سلام عليك sallallahu alaihi wasallam. سلام عليك يا سيدي الله فأي جميع الرسل فأي جميع رسل أي محمد فمنه إليه كل شأن محمد سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله مواهب ربي العرش طه محمد ورحمته وهو رحيم فاكرم سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله
بشير نذير مقسط وهو قاسط جواد كريم باسط الكاف منعما سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله مخفى أمين وهو في رسل مجتبى حبيب إله العرش بدعوى مكتمى سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله وأبيض يستسقى القمر في وجهه وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه به نار ليل الجعل إذ كان مظلما سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله. Ọlọ́run táwọn yìí ẹ táìpẹ̀ sórí Instagram salamu aleika salamu aleika ẹ̀mẹ́ tàràwì piano ẹjọ́ lọlẹ̀ díẹ̀díẹ̀ salamu aleika Masha Allah. salamu aleika Masha Allah. salamu aleika ó jọ orin ni kì í ṣe orin ìgbà mẹ́ta lè dánlò láyé àlàáfíà mẹ́ta tó fi ránṣẹ́ sànábì yẹn ìtumọ̀ rẹ̀ ni pé kó o lo àlàáfíà láàárọ̀ kó o lo lọ́sàn-án kó o lo lálẹ́ Masha Allah. àwa ní salamu aleika Àlàáfíà Ọlọ́run kó máa bá yà Nábì wa. salamu aleika Àlàáfíà Ọlọ́run kó máa bá. salamu aleika àwa ti dárúkọ ènìyàn wa ní ya Sayyidi ya Rasulullah salamu alayka salamu alayka salamu alayka ya Sayyidi ya Rasulallah. ẹ jẹ́ ká gbóhùn Sayyida wa náà káwọn náà fún wa pé fa ń tẹ́sí àlù ni àní habibi wa سيدي ما شاء الله. فطوى حبيب الله ما الخير موهما السلام عليك السلام عليك السلام عليك يا سيدي يا رسول الله ẹ tún fún wa sí salamu aleika سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله سلام عليك سلام عليك سلام عليك يا سيدي يا رسول الله fa ń tẹ́sí àlù ni àní حبيبي وسيدي فطابي والله ما الخير موهما ومن رام داركي في اشتياق نبينا فقد رام أمرا مستحيلا محرما السلام عليك السلام عليك السلام عليك يا سيدي يا رسول الله الصلاة على النبي لمتى إذا صلى sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam gbogbo olóríire lápapọ̀ Olórí yóò. ẹ mọ̀ dàníyàn tẹ́ fẹ́ báwọn Àníyàn tó fẹ́ àníyàn tẹ́ fẹ́ àti bẹ̀rẹ̀ tá ní àbáwọn lórí iṣẹ́ rẹ. gbogbo tí mọ̀ lánàá ṣe kọ́ ibà mi á sì fi ń bẹ̀rẹ̀ náà nù. Lórí ọmọ rẹ dákun máa dàníyàn tó bá fẹ́ wájú. Masha Allah la hawla wala quwwata illa billah. Masha Allah. تكدي بإناقة الأدماء متجرا Masha Allah. بالبود كالبدر جلى ليلة الظلم Masha Allah. وفي أطافي في أثناء بردته صلى الله عليه ما يعلم الله من خير ومن كرم Masha Allah. صلى الله عليه إن رسول
la sayfun yustada'u bihi dájọ́ ànábì wa Muhammad. mu'annadun min suyufillahi maslul. ànábì ló dé sí pé bí ẹ bá kọjú ànábì wa ni. mu'annadun min suyufillahi maslul. ànábì ni dà. ànábì ni dà. ẹni bá lá ànábì ó ní dà. ẹni bá lá ànábì yóò borí ogun. ẹni bá lá ànábì ogun ò ní kó lọ. mu'annadun min suyufillahi maslul. idà ànábì kọjá idà India. onídà India ló mú jùlọ. ànábì tó ọ ànábì ju idà India lọ. sallallahu alayhi wa sallam. wa abyadu yustasqal gamamu biwajhihi. sallallahu alayhi wa simanul yatama sallam. ismatun lil aramili. sallallahu alayhi wa sallam. dàní ọbẹ̀ òun ọ̀là ànábì ní òpó tí yóò jẹ́ kí ilé ọmọ òrukàn wó. ànábì ní olùgbọ́kànlé olùfarati fọ́mọ òrukàn. ọ̀pọ̀ tí ò lọ́kọ ànábì lọ́kọ rẹ̀. sallallahu alayhi wa sallam. ẹni tí ò lóní dúró ànábì lóní dúró rẹ̀. sallallahu alayhi wa sallam. ẹni tí ò ráṣọ wọ̀ ànábì ló dúró lẹ́yìn. sallallahu alayhi wa sallam. ẹni tí ò rẹ́ni fẹ̀yìntì ànábì tó àtúfẹ̀yìntì. sallallahu alayhi wa sallam. ẹni tí ò ní balógun ànábì ní balógun ẹ̀. sallallahu alayhi wa sallam. ẹni tí ò ní baálẹ̀ ànábì ní baálẹ̀ rẹ̀. sallallahu alayhi wa sallam. kódà tó bá wá ní balógun tó ní baálẹ̀ ànábì tó wá ju balógun lọ. sallallahu alayhi wa sallam. yẹlúdù bí ilé aláàkú sallallahu alayhi wa min sallam. áàlì àṣìmí. sallallahu alayhi wa sallam. ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ni ó lẹ́ni tí ayé rẹ̀ ti bàjẹ́ tán sallallahu alayhi wa tó bá di ẹsẹ̀ ànábì mú yóò sì rà ànúgbà. sallallahu alayhi wa sallam. ọwọ́ ní kí nìdí ọwọ́ lẹ́nìkan ti fẹ́ kú tán nígbà tó dárúkọ ànábì ọlọ́run sì yé. sallallahu alayhi wa sallam. kódà kèfèrí tí ò dá nǹkan kan mọ̀ tó bá ní ọlọ́run wọn lá ànábì ọ̀rẹ́ ó sì mọ̀ dayọ̀. sallallahu alayhi wa sallam. àlùbáríkà rẹ̀ ànábì pọ̀ kọjá àlùbáríkà tí mùsùlùmí nìkan lè jẹ. sallallahu alayhi wa sallam. ó ní yẹlúùzù bí ilé aláàkú sallallahu alayhi wa sallam. min áàlì àṣìmí fàhùn ìndáhù fi ni'matin wa fawadil munazzahun an sharikin fi mahasini fajahu awul usni fi igéhùn munqasim dáhàmà dàtí nasara fi nabiyihim wa akun bima shita madhan fihi wa takin wansub ila zatihi ma shita min sharafin wansub ila qadrihi ma shita min idami fa inna fadila rasulillahi laysa lahu haddun fayuriba an unatikum bifami lahu nasabati qadirahu ayatu izaman la ilaha illallah. wọ́n ní tá a bá dárúkọ ànábì ẹ dákọ̀ yorùbá ànábì. sallallahu alayhi wa sallam. wọ́n ní tá a bá dárúkọ ànábì ségungun tó ti kẹfin wọ́n ní lọ́wọ́ kan náà egungun tó ti kẹfin yóò sì jí. sallallahu alayhi wa sallam. gbogbo tó ti kú náà ọ̀rẹ́ sọ fọ́lọ́hún láwọn náà sábà ti kọ́dìrọ̀hu ayatuhu izọ̀mọ́. sallallahu alayhi wa sallam. ayasmuhu hina yudi'a dari sarrimam lam yumtahanna bima tayal uqulu bihi hirsan alayhi falam nartab wa lam nahimi. sallallahu alayhi ayal wa wara sallam. fa'amu ma'nahu falaysa yura sallallahu alayhi wa sallam. للقرب والبعد في غير منفهم كالشمس تدهر للعينين من أمد صغيرة وتكل الطرف من أمام. sallallahu alayhi wa sallam. النبي محمد sallallahu alayhi wa sallam. النبي محمد النبي محمد sallallahu alayhi wa sallam. وكيف يدرك في الدنيا حقيقته قوم نيام تسلوا عنه بالحلم sallallahu alayhi wa فمبلغ sallam. العلم في أنه بشر وأنه خير خلق الله كلهم. من ذا الذي ما سأقت ومن له الحسنى فقط محمد الهادي الذي عليه جبريل أبت. محمد بشر وليس كالبشر بل هو كالياقوت بين الحجر. sallallahu alaihi wasallam. àníyàn máa dàníyàn. àníyàn bèrè tó fẹ́ wájú àníyàn ogun táwọn wí yìí pátá oríkì ànábì ni sallallahu alayhi wa sallam. bí wọ́n bá kíyàn orí yóò wù bí wọ́n bá sáyàn ààrẹ ó dìde sallallahu alaihi wasallam. bí wọ́n bá kíyàn délédélé
owó téyàn fẹ́ náà yóò sì máa náà. sallallahu alayhi wa sallam. kódà ìtọ́lọ́wọ̀n bá fẹ́ gbélẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ó gbélẹ̀ lónìí. sallallahu alayhi wa sallam. tí bá ń bẹ́nu àkọọ́lẹ̀ rẹ̀ wípé tó fi kúrò láyé ò ní lọ́kọ mo fi ọlá ànábì mo fi bí ọlọ́run kọ́lọ̀ kó yí kádàrá náà padà fún ọ. àmín. tí bá ń bẹ́nu àkọọ́lẹ̀ rẹ̀ wípé ìwọ ò ní gbádùn ìyàwó a fi dédé àsìkò yà fi bí ọlọ́run kó pèsè ìyàwó ìdùnnú fún ọ. àmín. ìyàwó alálùbáríkà kó pèsè ẹ̀ fún ọ. muhammadun sallallahu alayhi wa sallam. allahumma salli ala man fatihiyatu sallallahu alayhi wa sallam. libadi ijadi bara'atul istilal sallallahu alayhi wa sallam. ومن كاتميته براءة المكتم صلى الله عليه وسلم. والكمال صلى الله عليه اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. باري أنوارك صلى الله عليه وسلم. أتفه ونتاني أباي باري أنوارك صلى الله عليه وسلم. ومادن أسرارك صلى الله عليه وسلم. ولسان وجهتك صلى الله عليه وسلم. وعروس مملكتك صلى الله عليه وسلم. وإمام حضرتك صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ẹ mọ̀ pé oníkàlùkù ló lọ́fíìsì ọ́fíìsì wà là ń bẹ̀ yìí kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lọ́fíìsì rẹ̀ ó ti yé ọ́fíìsì ọlọ́run ànábì ni mọ́mú rẹ̀ sallallahu alayhi wa sallam. kọ́kọ́rọ́ ọ́fíìsì ọlọ́run ọwọ́ ànábì níbẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì ló dì í mú. ó ti yẹ kí wọ́n àtẹ́ǹdì sí fáìlì ẹlòmíì ẹ̀ṣẹ̀ ni ò tí ì jẹ́ kí wọ́n gbé fáìlì ẹ̀yẹ̀ wò La ilaha illallah. àmọ́ tó o bá ti bá ẹni tó ní kọ́kọ́rọ́ sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam. tí ń ṣe ànábì Tó ti dá a mọ̀. ànábì àsọmọlọ ìgbà ọlọ́run a fẹ́ fọwọ́ kan fáìlì lágbájá ọmọ lágbájá ń bẹ́nu àkọọ́lẹ̀ rẹ̀ wípé ìyá ó jẹ́ ìyà tí wọ́n ń jẹun àwọn òbí rẹ̀ ni wọ́n jẹ́ ṣẹ́kù fún wọ́n jẹ ìyà ṣẹ́kù fẹ́ lómi ni wàhálà ó bá yà ń lé ni tó o bá wá múra ìyà yẹn ò ní kúrò lórí rẹ̀ àdúrà ló fi yí padà pé ọlọ́run Allah. ìyà yẹn báyìí ó yẹ kó dópin lórí mi sallallahu alayhi wa sallam. nítorí tó o bá sunkún sí ọlọ́run lọ́rùn kò sí ní tó kan ọlọ́run pẹ̀lú pé ẹ̀yìn rádìrán kan ò kí ń tòṣì ọlọ́run òbí ó tẹ ọlọ́run ni Ìwọ ló sọ̀rọ̀ sókè. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sókè nínú ayé tí o bá sọ̀rọ̀ sókè fọlọ́run ó pòfo Allah. muhammadun sallallahu alayhi wa sallam. wa imami hadiratika sallallahu alayhi wa Ànábì ni aṣíwájú tó jẹ́ sí pé téèyàn bá fẹ́ wọlé. òun ni ó connect mọ́ Masha Allah. wa tirazi mulikika sallallahu alayhi wa sallam. wa kazaini rahmatika la ilaha illallah la ilaha illallah. kò sẹ́ni tí ò níbi tí ń tọ́jú owó sí kò sẹ́ni tí ò níbi tí ń tọ́jú góòdù sí kò sẹ́ni tí ò ní báńkì ẹni tí ò bá ní báńkì yóò lájọ tí ń dá ẹni tí ò bá wá lájọ yóò ní kóló ọlọ́run wá níbi tí ń tọ́jú àánú rẹ̀ sí ẹ mọ̀ bí tí ń tọ́jú ẹ̀ sí ni ọwọ́ ànábì ní ń tọ́jú ẹ̀ sí. sallallahu alayhi wa sallam. ó yorùbá ànábì kò ráàánú gbà lónìí sallallahu alayhi wa sallam. wọ́n ní ọwọ́ ànábì ló tọ́jú àánú sí Allah. wọ́n sì ń dààmú ó sì mà ànábì ó sá ni ó kí ni ó dàbí ẹni tí ń wáṣẹ́ ni wọ́n wá ní lágbájá ọmọ lágbájá ni ó sáyìn tó o bá ti rí àbùṣẹ́bùṣe ó wá ku ìwà tó o bá fi bá a lò bẹ́ẹ̀ tí yóò bá ànábì yẹn ẹ ní fi ọwọ́ gbọ́mọ sí sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ tí ń táìpù sallallahu alaihi wasallam ẹ ní sunkún àwọ̀ sallallahu alayhi wa sallam. ẹ ní sunkún ọ̀sán ẹ ní sunkún sallallahu alẹ́ alayhi wa sallam. ẹ máa ṣí ẹ rẹ̀ sallallahu alayhi wa sallam. wọ́n adájọ́ ń wò ó Ránṣẹ́ sẹ́lòmíì. sallallahu alayhi wa sallam. aláàjì wa olúwa lówí láti Sókótó masha Allah hajj tawhid Ẹ káàbọ̀ sínú ilé Ànábì. látẹ̀kìtì masha Allah Ẹ káàbọ̀ sínú ilé sallallahu Ànábì. alayhi wa sallam. àwọn tí wọ́n máa ń ṣèkẹ́ wa nù tá a bá lọ Àkúrẹ́ tá a bá lọ Èkìtì Masha Allah alayhi. ìyá àlùbáríkà alájà wa Rashida Kútọ́nù Ẹ káàbọ̀ sínú ilé Ànábì. ìyá mi mọ́ráyà Adébánjọ ẹ káàbọ̀ ẹ mọ̀ dàníyàn báwọn Masha Allah alayhi. masha Allah gbogbo àti Instagram ẹ mọ̀ dàníyàn àti fẹ́ wọnú tania àti fẹ́ wọnú tania Masha Allah alayhi. alájà wa Júlí Fòsà ara òní ní lágbára Ọlọ́run Amina. níta ẹ fẹ́ gbọ́ nísìn ìròyìn ayọ̀ ni Ẹ káàbọ̀ sínú ilé lẹ́yìn Ànábì. tania yìí wàláhì ìròyìn ayọ̀ lókùn tẹ́ ẹ mọ̀ gbọ́ masha Allah ẹ mọ̀ dàníyàn àníyàn tania ẹ là á ṣe wa aago 12 masha Allah Júlí Fòsà wọ́n lónìí ní ọjọ́ bí àwọn masha Allah wa alayhi happy birthday to you masha Allah happy birthday to you. ẹ̀yin àtànábì ẹjẹ́ sọ bẹ́ẹ̀tì ọjọ́ bí kan náà sallallahu alayhi wa sallam. àjọ gé kéèkì yín papọ̀ lọ́jọ́ kan náà ara òní ní yín lágbára Ọlọ́run àmín. gbogbo àtọ́rí Facebook masha Allah Ẹ káàbọ̀. ìyá àlùbáríkà ṣú ẹ̀ tán látàbí òkúta Masha Allah.
orí tó kẹ́ masha Allah ẹ máa wọlé. olórí Abọ́láńlé lórí Facebook láti South Africa Masha Allah ẹ máa wọlé. látàárọ̀ ẹ̀jẹ̀ wọlé kẹ́ máa yọ̀ wọ́n ti ń bẹ lórí ètò sallallahu alaihi Ànábì. wasallam. ìyá mi Jumi Foster masha Allah wọ́n làfáà mi èmi ní sọ́ọ̀bù fún yín lónìí sọ́ọ̀bù mi lẹ́ẹ̀ fi ṣe Empress Vest alájà wa Empress Vest wọ́n láwọn làwọn ó sọ́ọ̀bù fún wa lónìí láti Amẹ́ríkà a ò ní ní lágbára Ọlọ́run Àmín. ìyá àlùbáríkà Jumi Foster masha Allah àníyàn àfẹ́bọ́sí sínú tania Masha Allah. وطريق شريعتك المتلذذ بتوحيدك إنسان عين الوجود والسبب في كل موجود عين عيان كلكك المتقدم من نور ضيائك صلاة تدوم بدوامك وتبقى ببقائك صلاة منتهى لها صلاة منتهى لها دون علمك صلاة تهديك وتهدي وتقضى بها عن والدنا وعن أزواجنا وذرياتنا يا رب العالمين Àmín. لي سادة من إذن أفا ونتانيا أفا الشيخ عبد الحميد ààrẹ ẹ máa wọlé. àwọn ń bẹ pẹ̀lú wa lára Masha Allah alẹ́. wọ́n tún wà ń bẹ lórí prógámù wọ́n tẹ̀lé wa lọ. wọ́n tún wà ń tẹ̀lé wa lórí social media ẹni lórí bàbá. ọlọ́run ní tẹ̀yìn ẹ̀ ní tí afa wa alẹ́ Ahmadi wọ́n ń bẹ pẹ̀lú wa bàbá àgbà. bàbá gbà Masha Allah. gbogbo ọlọ́run àkọ́nà làá rojú wọn lónìí òní wàláhì tàláhì ò ní sunkún Ànábì la wá sórí ètò yìí kó sunkún jáde gbogbo ẹni tí ń pè wá gbà fáìdá kún mo fẹ́ ṣẹ́gun àlá mo fẹ́ ṣẹ́gun ìyà mo fẹ́ ṣẹ́gun ìbẹ̀rù àsìkò tí wàá gba ìṣẹ́gun rèé Àsìkò ní máa bọ̀. ọ̀rẹ́ rẹ pẹ̀bí rẹ. la ilaha illallah Illallah. alájà wa lára àwọn jẹ̀mọ́ àsìdírọ̀ bí kan bẹ pẹ̀lú wa alájà wa Jumi Gold ọlọ́run ní káwọn náà bẹ ilé olúwa wò lọ́dún tó lọ kọ́nu alájà wa Jumi Gold níjọ́ birthday mi wọ́n dájí wáyà yín ni wọ́n ṣàdúrà fún mi wọ́n máa wà fún àwa wọ́n tún wá gbé fírémù wa Yá dáadáa. fún mọ́ yìí tí wọ́n tún ṣe pẹ̀lú jẹ̀mọ́ àsìdírọ̀ bí Allah. gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà lágbára ọlọ́run ẹ̀ ní fojú mọ sàárè ọmọ lágbára ọlọ́run bó tilẹ̀ wù kí ẹ̀mí yóò gùn tó ẹ̀ ní fìyà ló alájà wa Halima àwọn náà ń bẹ pẹ̀lú wa lónìí masha Allah sí onu Masha Allah. alájà wa Halima bí àwọn ẹgbẹ́ ṣe kéèkì kó kàn sí alájà wa Halima tá ní àlàfẹ́ wọnú ẹ̀ nísìnyí ìyá àlùbáríkà alájà wa Ramat West láti Amẹ́ríkà masha Allah alẹ́. ẹ káàbọ̀ sí. gbogbo àwa ti Èkó gbogbo àwa ti Ìlọrin Masha Allah. gbogbo àwa ti Ìbàdàn Èkìtì kótó. gbogbo àwa tọ̀yọ́ gbogbo àwa ti Côte d'Ivoire kódà àwa ti Germany Masha Allah. àwa ti Canada alájà wa Rahmat láti Canada la ilaha illallah àwa ti Dubai alájì wa Ibrahim Abu Amira Masha Allah. àwọn tí wọ́n ń gbà wá lálejò ní Dubai nù Masha Allah alẹ́. àti gbogbo àwọn jàmáà wa pátá ní Dubai Jerusalem. afẹ́wọnú Tania Masha Allah. alájà wa tí wọ́n wá gbé wa rìn nínú Tania lónìí wọ́n gbé wa débẹ̀. alájà wa Lady Ìgbẹ́kẹ̀lé Masha Allah alẹ́. wọ́n mọ̀ síwájú wa nínú Tania a mọ̀ tẹ̀lé wọn mo fi ọba tó dá mi mo fi búra wàláì ò ní fetí gbọ́ Tania pẹ̀lú ọkàn tó nígbàgbọ́ nú Ọlọ́run wàláì kí bùkátà rẹ mọ̀ bí ya tá a bá lọ Kaolack tá a bá máa fi délé a máa ń rí àpẹẹrẹ pé ayé wa yí padà Kaolack tí mo sọ Senegal ni o kò dẹ̀ sóhun méjì tá a lọ ń gbọ́ ń bẹ̀ Tania ni Masha Allah alẹ́. bí àwọn ọmọ Sheikh Ibrahim Niasse bá ṣàdúrà fún yín wọ́n ládùúrà rẹ ti gbà lájà Prudent Food àwọn admin wa nu admin platform obìnrin Masha Allah. gbogbo ẹ̀yin jàmáà àsìbírọ̀ bí lápapọ̀ àwọn òní ní yín lágbára Ọlọ́run ẹ̀yin báyìí ti ọkọ yín ẹni kóhun náà mọ́ sùn Abẹ́wọ̀dún Tania. Tania yẹn á ṣe wọ aago 12 òun làwọn àmọ́ bá lọ báwọn yóò mọ̀ ṣe dédé pé àwa kí ànábì wọnú ọjọ́ bí ẹ̀ àwọn kan ti wá ń bẹ lọ́jọ́ bí ẹ̀ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ alájà wa Khadija lórí Instagram masha Allah orí tó kẹ́ alájà wa Ọládìméjì Kafayat láti USA Ẹ káàbọ̀. alájà wa yìí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni Masha Allah. láti ìjọ tí wọ́n wá ti darapọ̀ mọ́ wọn ní àfà mo rí àpẹẹrẹ mo rí wípé àdúrà ń gbà láti ìjọ náà òun ò sì yé mọ́ darapọ̀ mọ́ wa kódà tún palẹ̀ mọ́ Tania wọ́n ti ń bàbá ẹgbà sọ́pọ́ọ̀tì wa rèé Allah. a ò ní ní lágbára Ọlọ́run gbogbo àwọn jàmáà wa pátá alájà wa Rahmat láti Canada kódà tó dé àwọn bàbá Abu Zainab CEO Kiblatain láti Canada gbogbo alára kò la ṣàdúrà fún
tá a bá ti wọnú táníà á ní dárúkọ ẹnìkankan o kò sẹ́ni tó tó ànábì tó ju ànábì lọ o. sallallahu alaihi wasallam. Masha Allah, Alhaji Blessing jẹ́gẹ́dẹ́. Masha Allah, ẹ káàbọ̀ sínú ilé ànábì. Masha Allah. A fẹ́ gbé wọlú ẹ̀ ni. Li sadatun min izim. Masha Allah. Akidamun fawqal jiba. Ẹgbẹ́ máìkì fàlájà kalẹ̀. Masha Allah. In lam akun minhum fali. Wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà sójú alájà. Masha Allah. Bihubbihim izun waja. Alhaji wa latest Islamic Nigeria lectures. Masha Allah. Tá bá ń wo lecture káàkiri àgbáyé àwọn tí wọ́n ń gbé síta rèé. Afáwà Muhammad Jami gbogbo ọkọ̀tà láṣọ ojú wọn káàkiri nísìn. Alhaji tuntun. Dání àlàfẹ́ bẹ̀rẹ̀ níyìn. Alhaji wa cast fast. Àwọn tí wọ́n máa ń kágù ọjà nu ní UK wọ́n bẹ pẹ̀lú wa lórí Instagram. Afẹ́ wọn ni Tani àbáyìí. La ilaha illallah. Wọ́n túmọ̀ Tani àní. Afẹ́ kí ànábì. Ṣé èèyàn ká lè kí ànábì ká ànábì mọ́ fún lẹ́bùn? Wọ́n á mọ̀ dàníyàn ìgbọ́ lọ́hùn. Ànábì tí mo fẹ́ rèé o. Mo fẹ́ owó o. Mo fẹ́ ọlá o. Mo fẹ́ fọkànbalẹ̀. Mo fẹ́ àlàáfíà. Mo fẹ́ àìkúbálẹ̀ ọ̀rọ̀. Mo fẹ́ kí n jèrè ara mi, kí n jèrè ọmọ, kí n jèrè iṣẹ́, kí n jèrè wàhálà. Obìnrin ṣe wàhálà. Ọkọ ni ò ní jẹ́ kí wàhálà rẹ̀ yọ. La ilaha illallah. Tálájà bá ti wọnú tá ní àkòsẹ́jọ́ mọ́ o. Lè sàdẹ̀tún fún àlàyé. Mi ní ezi. Ọya, ẹ bẹ̀rẹ̀.